dédé àsìkò ìwúwo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa àwọn àwádúpẹ́ agbẹ́yìnga fún àánú àti ojúrere ńlá láti rí ọjọ́ àbámẹ́ta èyí tí ó gbẹ̀yìn nínú ọdún yìí àti nínú oṣù yìí. Ògo ni fún orúkọ mímọ́ yín fún àánú ńlá tí kò ṣeé fowó rà yìí àti fún oore ọ̀fẹ́ tí kò wọ́pọ̀ yìí. Àṣọ pé ẹ ṣé o. Ògo ni fún orúkọ mímọ́ yín. Lọ́tà gbéyàwó lẹ́ni kó ṣe ayé ọkàn àtara wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàrà Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 17 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé jẹ́ kí Ọlọ́run dá ọ apá kejì. Jẹ́ kí Ọlọ́run dá ọ apá kejì. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹrin ẹsẹ̀ kọkàndínlógún. Mátíù orí ìkẹrin ẹsẹ̀ kọkàndínlógún ó sì wí fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi yóò sì sọ yín di apẹja ènìyàn. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Àìsáyà orí kọkànléní àádọ́ta ẹsẹ̀ ìkíní àti ìkejì. Àìsáyà orí kọkànléní àádọ́ta ẹsẹ̀ ìkíní àti ìkejì. Gbọ́ ti èmi ẹ̀yin tí ń tẹ̀lé òdodo, ẹ̀yin tí ń wá Olúwa, wo àpáta nì nínú èyí tí a ti gbé yín àti ìhòkòtò ní ibi tí a gbé ti wà yín. Ẹ wo Ábúráhámù bàbá yín o àti Sérà ìyá tí ó bí yín, nítorí òun nìkan ni mo pè, mo sì súre fún un, mo sì mú un pọ̀ sí i. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàrà Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Lánàá mo jíròrò lórí ọmọ onínàkúnà àti bí ó ṣe padà sí ilé bàbá rẹ̀ nígbà tí ó rí i pé òun kò lè dá ara rẹ̀ mọ́. Lónìí mo máa ṣe àgbéyẹ̀wò àwọn ọmọ lẹ́yìn Jésù àti bí ó ṣe dá gbogbo wọn yàtọ̀ sí Judas Iscariot, nítorí Jésù pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú ẹsẹ̀ àkọ́sórí tòní ó wí pé ẹ máa tọ̀ mí lẹ́yìn o èmi yóò sọ yín di apẹja ènìyàn. Fún àpẹẹrẹ, nígbà tí ó ṣetán pẹ̀lú Pétérù di gbajúmọ̀ àti ẹni pàtàkì débi pé lónìí lẹ́yìn ẹgbẹ̀rún ọdún 2 a sì ń sọ nípa rẹ̀. Àwọn tó bá gba Ọlọ́run láàyè láti dá wọn nínú ìwé mímọ́ jẹ́ ẹni pàtàkì síbẹ̀ títí di òní olónìí yìí. Nígbà tí Ọlọ́run bá dá ẹnìkan, ó máa ń ṣe ẹni náà lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ẹwà àti ògo, yóò sì fún un ní èrèdí gbígbé ayé. Jésù ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nípa títọ̀ òun lẹ́yìn, wọn yóò di apẹja ènìyàn. Ó mú ìlérí yìí ṣẹ o, gbogbo wọn di apẹja ènìyàn ńláńlá. Iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkọkànléníogójì. Iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin. Ó sì pa gbogbo wọn mọ́ títí dé òpin àfi ọmọ ègbé. Ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlá. Gbogbo èyí ṣẹlẹ̀ nítorí wọ́n tẹ̀lé Jésù. Ọlọ́run kò lè dá ọ nígbà tí o kò bá tọ̀ ọ́ lẹ́yìn déédéé. Nítorí pé o tọ̀ ọ́ lẹ́yìn lánàá kò túmọ̀ sí pé o lè dágbé lónìí. Títọ̀ ọ́ lẹ́yìn jẹ́ ìpinnu ojoojúmọ́ o. Gbajúgbajà olórin kan ó kọrin ní ìgbà kan pé mo ti ṣèlérí láti tẹ̀lé Jésù o, èmi ò ní padà. Nígbà tí o bá tẹ̀lé Jésù nítòótọ́, yóò hàn nínú ọ̀rọ̀ rẹ, nínú ìṣe àti ìgbésí ayé rẹ. Lẹ́yìn tí àwọn ọmọ ẹ̀yìn ti tẹ̀lé Jésù fún ìgbà díẹ̀, àwọn olórí ẹ̀sìn ṣe àkíyèsí wọn, wọ́n sì rí i pé wọ́n ti wà pẹ̀lú Jésù lóòótọ́. Iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàlá. Tí o bá tẹ̀lé Jésù nítòótọ́, yóò hàn fún àwọn ènìyàn láti rí. Nígbà tí o bá fi ẹran tútù sílẹ̀ lórí iná láti ṣe fún àpẹẹrẹ, kò sí bí ó ṣe lè le tó, yóò padà rọ̀ ní ìkẹyìn ni. Ó jẹ́ ohun ìbànújẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ máa ń lọ sí ilé ìsìn, ilé ìjọ àti àwọn ètò Kìrìsìtẹ́nì mìíràn lóòrèkóòrè ẹ̀wẹ̀. Kò sí ìyípadà pàtàkì kankan nínú ìhùwàsí àti ìṣe wọn rárá o. Olùfẹ́, ó ti tó àkókò láti tẹ̀lé Jésù tọkàntọkàn kí o sì gbà á láàyè láti dá ọ tí o kò bá tí ì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Ó ti tó àkókò láti yọ̀ǹda gbogbo ayé rẹ fún un. Fi lélẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí o sì tẹ̀lé Jésù.
Jésù máa ń dá àwọn tó bá tẹ̀lé nìkan, ó máa ń wẹ ẹ̀ka tó bá gbé inú rẹ̀ mọ́. Ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ ìkejì. Má ṣe fi ayé rẹ ṣòfò nípa lílé àwọn ohun tí kò ní ìtumọ̀ rárá o. Tẹ̀lé Jésù kí o sì jẹ́ kí ó sọ ọ́ di ẹni tí ó pinnu fún ọ láti jẹ́. Kókó àdúrà: Jésù Olúwa, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ o láti tẹ̀lé ọ tọkàntọkàn láì wẹ̀yìn, kí o sì jọ̀wọ́ ṣe mí ní ẹni tí o fẹ́ kí n jẹ́. Ìjà sọ pé bàbá mi, Olúwa ràn mí lọ́wọ́ kí n tẹ̀lé ọ tọkàntọkàn, kí n fi gbogbo ayé mi, gbogbo ọkàn mi àti gbogbo ara mi kí n fi tẹ̀lé ọ, kí n lè jẹ́ ẹni tí ìwọ Ọlọ́run fẹ́ kí n jẹ́, kí n lè da ẹni tí ìwọ Olúwa fẹ́ kí n dà. Ọlọ́run yóò sì gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, kẹ́ máa bá mi share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá, Ọlọ́run yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.